Obìnrin tó gbàgbé ajá rẹ̀ sínú pápákọ̀ òfurufú fojú balé ẹjọ́. Obìnrin kan ti dèrò ilé ẹjọ́ báyìí lórí ẹ̀sùn ìkọ̀sílẹ̀ ẹranko lẹ́yìn tó gbàgbé ajá rẹ̀ sí pápákọ̀ òfurufú kan nílẹ̀ Amẹ́ríkà. Ọlọ́pàá ní àwọn máa rí ajá ọmọ ọdún méjì náà tí wọ́n so mọ́ báàgì ní pápákọ̀ òfurufú Red tó wà nílùú Lasvegas. Wọ́n ní àwọn máa gbé ajá ọ̀hún lọ sí ọ́fíìsì àjọ kan tó ń dáàbò bo ẹranko, àmọ́ àjọ náà ni yóò máa tọ́jú rẹ̀ báyìí lẹ́yìn tí olúwa rẹ̀ kò mọ̀ yọjú o. Àjọ tí ajá náà wà lọ́dọ̀ rẹ̀ báyìí ó mà sọ pé onírúurú èèyàn ìló ti ń kọ̀wé pé àwọn fẹ́ láti gba ajá náà láti máa tọ́jú rẹ̀. Àwọn aláṣẹ wọ́n ti fún ajá náà ní orúkọ tuntun Jet Blue ó ní wọ́n pe orúkọ tuntun náà. Fídíò ìṣẹ̀lẹ̀ náà ó ṣe àfihàn bí afurasí ọ̀hún tí wọn kò dárúkọ rẹ̀ bó ṣe lọ síbi tí àwọn arìnrìn-àjò tí wọ́n ti ra tíkẹ́ẹ̀tì ní pápákọ̀ òfurufú tí kò sì mú ajá náà dání lásìkò tó ń fi ibẹ̀ sílẹ̀. Ṣáájú kó tó fi ajá ọ̀hún sílẹ̀, ìní òṣìṣẹ́ pápákọ̀ òfurufú ló mà sọ fún pé kò ní àwọn ìwé ẹ̀rí tó mọ̀ yẹ láti rìnrìn àjò pẹ̀lú ajá náà, èyí tó mú kí wọ́n sọ wípé kò ní lè fò pẹ̀lú ajá náà. Lẹ́yìn tó fi ajá náà sílẹ̀, ìyẹn ló gbìyànjú láti bá tirẹ̀ lọ, àmọ́ agbófinró pápákọ̀ òfurufú ó mà dá dúró. Iléeṣẹ́ ọlọ́pàá Las Vegas ó mà sọ nínú àtẹ̀jáde kan pé nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ èrèdí tó ṣe fi ajá rẹ̀ sílẹ̀, ó ṣàlàyé pé iléeṣẹ́ ọkọ̀ òfurufú kò mọ̀ gbà òun láàyè láti rìnrìn àjò pẹ̀lú rẹ̀. Ó mà tún sọ pé ajá náà ó ní ẹ̀rọ tí òun lè fi mọ ibi tó bá wà ní gbogbo ìgbà, èyí tó ń túmọ̀ sí pé òun lè fi sílẹ̀ ní ibikíbi tó bá wù òun. Wọ́n ní obìnrin náà ó mà tún bá àwọn ọlọ́pàá ṣe agídí lásìkò tí wọ́n gbìyànjú láti fi sìnkú òfin mu, yàtọ̀ sí pé yóò mà jẹ́jọ́ lórí fífi ajá rẹ̀ sílẹ̀ láì bìkítà. Yóò mà tún jẹ́jọ́ pé ó bá ọlọ́pàá ó bá lo agídí nígbà tí wọ́n fẹ́ mú. Iléeṣẹ́ náà ó ti wá ké sí àwọn aráàlú kí wọ́n má fi ajá wọn sílẹ̀ ní pápákọ̀ òfurufú tàbí àwọn ibòmíì láì tọ́jú rẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run bá rèé yóò gbàdúrà èmi àti yín o, àmín.